One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. One nation 419 yẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣé ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Ológo ń bó lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fúlàní nation ni a ò ṣe mọ́. Yorùbá nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rèrè àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Lára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyàwó jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Sí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Yorùbá nation ni àwọn kan ń takò. Èpè àólẹ̀ níjà wọn ni mélèé sọ. Tẹ bá dẹrù Fúlàní ẹ ti dáràn. Wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmọ̀
ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ̀ orógo, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọgbó, àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. Yorùbá nation ni kò ní lulẹ̀. Yorùbá nation wa kò ní lulẹ̀. Bàbá pòfẹ́sọ̀ wa kí tó yẹ o kò ní. wọ́n massive global kórè wọ̀lú o. torí lóye. ẹ̀talẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀. torí lóye. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí lóye. torí lóye ọmọọba. torí lóye. ọmọ sim global concept ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralẹ̀. ǹjẹ́ ọmọ sim global concept tí mò ń ṣe nìyẹn. èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. ẹ má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omosim Global Concept. ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omosim Global Concept ra ilé ralẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáyé. Yorùbá ló máa ń pòwe. báwo náà ṣe pòwe yẹn? wọ́n lẹ́ni tó bá gbọ́ fá kò mọ̀fà, ẹni tó wá mọ̀fà wọ́n ní kò gbọ́ fá, ẹni tó wá gbọ́ fá tó tún mọ̀fà mọ̀ pé bá ń tà lọ́fà. torí tá a bá gbọ́ fá tá a bá mọ̀fà ẹ ò fàáfà láàmú jìfà lára ẹni tára ọ̀fà ta lọ́fà lọ́fà. òwe Yorùbá ló sọ bẹ́ẹ̀. mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ kú kó lè ta Ọmọlúkà jíire kò pé méjì.
Permit me to welcome every one of you watching me direct from Facebook. Mo kí yín pé ẹ kú dédé àsìkò yẹ kú kó lè dáa. Ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá. Ẹ kú iṣẹ́, ẹ kú ètò ìlú, ẹ kú kó lè dáa, ẹ kú kó má bàjẹ́. Ẹ̀yin dáadé àwọn wa náà nínú YouTube. Mo appreciate gbogbo yín. Ẹ̀yin màmá mi pátápátá, ẹ̀yin dáàdì wa tó jẹ́ pé inú YouTube lẹ́yìn tí máa ráyè wò wá. Mo sọ pé ẹ ṣé o. Ẹ̀yin tèmi náà nínú TikTok, mo appreciate gbogbo yín, gbogbo èyí tẹ́ ti darapọ̀. Àmọ́ ó Sẹ̀míù, mo kí yín. Tẹ́jú ọlá, mo kí yín o. Gbogbo yín pátápátá, bàbá wa Àwíṣẹ Ògbóni, gbogbo yín mo kí o. Mo ti kí ẹni Wells, mo kí yín pé ẹ kú kó lè dá, ẹ kú darapọ̀. Ìyábọ̀, mo kí yín o. Ìpè ẹ káàbọ̀. Style B, mo kí yín, ẹ káàbọ̀ o. Gbogbo yín ni mo kí pátápátá wípé ẹ kú dédé àsìkò yìí. Kí la fẹ́ bára wa sọ náà kò kúkú jù náà tí a máa gbé kalẹ̀. Ṣùgbọ́n tí a fẹ́ sọ lénìí, mo receive àwọn messages kan. Màmá wa yìí ó ti pẹ́ díẹ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn àti dádì ó dẹ̀ wù wọ́n kàn máa padà bọ̀ wálé. Àwọn ọmọ wọn wà lọ́hùn, wọ́n ti ṣoríire. Màmá tá à ń sọ, màmá ní medical doctor lọ́mọ, wọ́n ní lawyer lọ́mọ, wọ́n tún ní sójà, American soldier. Ó wà lára àwọn ọmọ tán ní tí ò tiẹ̀ tún ṣe yẹpẹrẹ tó jọ gàá lẹ́nu iṣẹ́ sójà. So àwa sọ̀rọ̀ dé lẹ́ǹtì kan, màmá wa sọ fún wa pé ǹjẹ́ ìdánilójú wà gan-an yìí pé àwọn aláwọ̀ funfun fẹ́ ràn wá lọ́wọ́? Question yìí ó ti ń wáyé lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo dẹ̀ rí wípé it is time tí mo gbọ́dọ̀ yànnàná ẹ̀ fún ẹ̀yin ọmọ Yorùbá. Màá sọ kúlẹ̀kúlẹ̀ fún yín. Ṣùgbọ́n ìbéèrè yẹn ni wípé ẹ má retí wípé àwọn òyìnbó wọ́n máa wá ran ẹ̀yin ọmọ Yorùbá lọ́wọ́ láti gbòmìnira. Bàbá ńlá irọ́ ni o. Màá wá sọ àwọn ìdí tí wọn ò fi lè rìn yín lọ́wọ́. Màá wá ṣe àlàyé ẹ̀ fún yín. Ṣẹ́rí, ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ níbi tá a fi tì sí lánàá. Mo ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan nínú prógrámù tá a ṣe tì lánàá yìí pé àwọn òyìnbó aláwọ̀ funfun ìrí tí wọ́n rí wa pàápàá jùlọ ilẹ̀ Yorùbá, àwa ọmọ Yorùbá, wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé bí threat. Àìgbọ́ Yorùbá yìí fìyà jẹ mí, kí ni Yorùbá threat o? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́, bóyá kí n sọ pé ìdúmọ̀wúrú threat lórí àwa ọmọ Yorùbá. O so ẹ wá jẹ́ kí n ṣe àwọn àlàyé kan fún yín now. Number one, ẹ má gbàgbé o, àwọn òyìnbó aláwọ̀ funfun yìí tí wọ́n sọ fún wa, tí wọ́n pretend bí ìgbà táwọn nífẹ̀ẹ́ wa dénúdénú. This same àwọn òyìnbó yìí, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní infiltrate sórí ilẹ̀ Yorùbá. Tábẹ̀ sí ní mú wa lẹ́rú. Remember I told you pé kó tó di pé wọ́n dé ní Yorùbá ti mọ tán pè ní ọ̀làjú. Yorùbá ti lajú àti gbogbo nǹkan pátápátá Yorùbá ti létò ẹ̀. Àti ní gbogbo ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́rí tó jẹ́ modern day something lénìí táwọn òyìnbó yẹn ń claim báwọn làwọn ṣe. Ilẹ̀ Yorùbá ń bí ni wọ́n ti wá copy ẹ̀. Ilẹ̀ Yorùbá ń bí ni wọ́n ti rí. Because nígbà kan débí wọ́n bá wa pé a ti wà civilized. Ó lè má wá tó bí wọ́n ṣe fẹ́ sí. Àwọn náà ó níbi tí level tí wọ́n náà mọ̀ ní gbogbo àkókò tá à ń sọ yìí. Mo bẹ̀ yín torí tọ́lọ́ ẹ bá wa pín. Mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tábà ti jà ẹlòmíì ò láìkẹ́. Ẹ bá wa pín, eléyìí ó ṣe ní láǹfààní. As at 13th century, àwọn òyìnbó Arab, àwọn Arabian countries náà ti kọ́kọ́ infiltrate, náà ti kọ́kọ́ wọ ilẹ̀ yìí wá, tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọmọ Yorùbá lẹ́rú. Ìtàn ò tiẹ̀ gbé jáde rárá àti rárá yìí pé àwọn Arab pé wọ́n kó wa lẹ́rú. Ìdí ni wípé kò tí ì sí àkọọ́lẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Gbogbo bí wọ́n ṣe wá tó kó wa lẹ́rú,
àkókò yìí ni wọ́n lórí ọ̀fẹ́ àti wọ àárín wa tán kó àwọn ọmọ Yorùbá tán kó wa lẹ́rú lọ sí Arab country lọ́hùn. Kí yẹn dúró bẹ́ẹ̀. Nígbà tó wá dé level kan, àwọn Bìrìtìkó àwọn náà wá, àwọn Amẹ́ríkà àwọn náà bẹ̀rẹ̀ sí ní kó ìran Yorùbá, wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn lẹ́rú. Wọ́n kó wọn lẹ́rú títí débi wípé gbogbo Southern America pátápátá ìran Yorùbá ló kún gbogbo bẹ̀ pátá. Wọ́n fi wọ́n ṣiṣẹ́, wọ́n fi wọ́n ṣiṣẹ́, wọ́n fi wọ́n jẹ ìyà kó tó di pé wọ́n sọ pé kán fi òpin sí òwò ẹrú. Gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ tí wọn ò lè padà wálé mọ́, àwọn ni wọ́n di ìran Yorùbá tó wà ní gbogbo Southern America lónìí. We were talking of Cuba, à ń sọ̀rọ̀ Dominican, à ń sọ̀rọ̀ Trinidad and Tobago, à ń sọ̀rọ̀ Barbados, à ń sọ̀rọ̀ Haiti, à ń sọ̀rọ̀ Brazil, tó fi dé gbogbo àwọn other Caribbean countries wọn yẹn. Gbogbo wọn pátá tẹ́ bá débẹ̀, 70-80% of them were Yorùbá people. Now, nígbà tí wọ́n ti pa kíkún tó ti gbogbo àwọn ilé iná ń ṣe tó ń ṣà ń gbìyànjú, àkókò yẹn náà ti mọ ibi tí ọpọlọ ìran Yorùbá ibi tó wà powerful dé. Mo ń guarantee yín, mo dẹ̀ try láti yànnàná ẹ̀ fún yín reason táwọn òyìnbó ò ṣe lè help yín. Tó bá sọ fún yín báwọn fẹ́ ràn yín lọ́wọ́, irọ́ náà ń pa bàbá ńlá kú irọ́ ni. Màá dẹ̀ jẹ́ kẹ́ màá ṣe àlàyé ẹ̀ kó yé yín pẹ́nẹ́pẹ́nẹ́. Tóyìnbó bá máa sọ̀rọ̀, wọ́n sọ fún yín wípé eléyìí ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀. Mi ò tí ì rí kankan dán rìkọ́ọ̀dù kan sọ pé ilẹ̀ èèyàn dúdú ló ti bẹ̀rẹ̀ rí. Wọn ò ṣe rí. Democracy wọn làwọn ló bẹ̀rẹ̀. Whereas there is concrete evidence tó show yìí pé àwa gangan la ní gangan pè ní democracy. Ìjọba àwa ara wa àwa la ní. Ilẹ̀ Yorùbá yìí ló ti bẹ̀rẹ̀. Ìran Yorùbá ló mọ̀ yìí pé ẹ jẹ́ ká parapọ̀ ká yan lágbájá kó jọba. Ẹ jẹ́ ká wá yan àwọn tá máa bá ṣèjọba tá lè pè ní ministers. Ẹ jẹ́ ká wá yan àwọn tá máa ṣòfin tá máa ká ọba yìí lọ́wọ́ kò tó òfin bá lágbára jù. Àwọn Ọ̀yọ́mèsì, àwọn Ògbóni. Ẹ jẹ́ ká yan àwọn ètò tá máa ṣètò ìdájọ́. Gbogbo ẹ̀ ló wà. Wọ́n ní Minister for Women Affairs. Nígbà tí Yorùbá ti ń àláwọ̀ àwọn obìnrin kó kópa nínú ìṣèjọba, àwọn Amẹ́ríkà ò tí ì fi àyè ẹ̀ lẹ̀. France, Germany, Italy, London, England, gbogbo wọn ò tí ì àláwọ̀ obìnrin kó bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba. Nígbà tí àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń participate nínú ìṣèjọba, tá a ti ní Ìyálóde, tá a ti ní Lisa Lọ́ọ̀mù láwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ́ Ìyálóde tó dúró gẹ́gẹ́ bí aṣojú àwọn obìnrin Women Affairs, tó jẹ́ pé anything tó bá ní ṣe pẹ̀lú àwọn obìnrin òun ni wọ́n máa pè. Tá a ti ní Minister for Women Affairs, tá a ti ní Minister for Market and kìnnì kan sẹ́yìn pé ní ìyálájé tàbí bàbá ìyálọ́jà. Now, mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé gbogbo wa pátápátá pé a lè dúró de òyìnbó kankan. Ìyẹn lèmi ṣe ń sọ fún yín, màmá yín mú àtó ń parọ́ kiri pé UN ti bọwọ́ lùwé. Èmi fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún yín wípé báyà tọ̀run kọjá, UN ò lè san ìwé fún yín láyé pé ti dorílẹ̀-èdè. Ẹ wá ní sùúrù. Ìbíyẹmí Ọláìtàn, you are welcome. Ẹ ṣe àfáà Fọlọ́runṣọ́ Ìyàndá kò ní bàjẹ́ fún yín o. Màámi Dúpẹ́ Ọlábọ̀dé Ajífọwọ́bajé, ẹ ṣe Káyọ̀dé Àjàó, ẹ káàbọ̀ sórí ètò kò ní bàjẹ́ fún yín. Ẹ̀yin tèmi náà nínú TikTok mo kí yín o. Ẹ̀yin tí YouTube ẹ̀yin ni mo ń kí. Ẹ ṣe mo sọ pé ẹ ṣeun. Mi ò tí land, ẹ jẹ́ kí rọra bá yín mú nípele. Nígbà tó di 1842, before then, àwọn òyìnbó yìí ti ń wá, wọ́n ti ń ṣòwò ẹrú, wọ́n ti ń ra ọjà tí wọ́n fi odindi ìgò ṣìnáàpù, ìgò ọtí kan, wọ́n fi èèyàn 40 wọ́n fi gbàgbọ́ ọtí.
wọ́n á gbé bọ́tì kan fáwọn ọba wa, wọ́n á kó èèyàn 40, wọ́n á kó lọ, wọ́n á fún àwọn ọba ní ìṣáná kan, ìṣáná ẹyọ kan. Wíwàrà káwọn tó ṣe ìṣáná Yorùbá ti ń dáná, Yorùbá ti mọ̀ pé èèyàn ń dáná, wọ́n ń ṣe nǹkan nígbà táwọn ò tiẹ̀ mọ̀ tó jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n pàtó wò wá ṣùṣùṣù tán rí pé àwọn ọ̀nà táwọn lè gbà fi mú àwọn pípù yìí rèé, wọ́n bẹ̀rẹ̀ sí ní mú gbogbo nǹkan wa tán rí wọ̀nyẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní manipulate ẹ̀, wọ́n yí, wọ́n ṣe é, wọ́n gbìyànjú àti fi wọ́ ojú wa mọ́ra to make it more convenient fún wa lójú tiwọn tàbí lójú tiwa. Now nígbà tí gbogbo ẹ̀ wá ń lọ tó ń lọ tó ń lọ tó ń lọ, wọ́n wá gbé ẹ̀sìn tó jẹ́ tiwọn, wọ́n gbé wá. The first time tó máa kọ́kọ́ wàásù Kristi, tó máa wàásù Kristẹni ní Nàìjíríà, it happens in 1845. 1845 látọwọ́ ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Henry Townsend. Ó dé, ó gbé Christianity wá, ó wàásù. Àwọn èèyàn tó lè gbà ń jọ náà gbà, àwọn tí ó sọ pé èèwọ̀ lélẹ̀, wọ́n sọ pé èèwọ̀ ni wọn ò tẹ́tí sí. But tẹ́ ẹ bá gbọ́ nínú ìtàn historically, Christianity táwọn èèyàn gbà pẹ̀lú ipá àti pátìkùkù náà fi mú àwọn èèyàn gba Christianity. Mùsùlùmí táwọn èèyàn gbà tí pátìkùkù náà fi mú àwọn èèyàn gba Mùsùlùmí. Tó o bá fẹ́ understand nínú ẹ̀, ìwé tí bàbá wa kan nílẹ̀ Ìgbò tó kọ, kí lorúkọ bàbá tó ti kú yìí, tóun àti Wọlé Ṣóyínká jọ ṣiṣẹ́ yìí, kí lorúkọ ẹ̀? Things Fall Apart. Chinua Achebe, ó kọ ìwé, I think that was 1959. Ìtàn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ló fi kọ ìwé yẹn. Ẹ lọ ka ìwé yẹn lọ wo tó ṣẹlẹ̀ nínú ẹ̀. Ìwọ tó o bá kọ̀ tó o gba Kristẹni, it's either you be killed ọkàn kọ ẹ̀yìn ẹ sí pẹ́rẹ́ǹtì ẹ kó di ọ̀tá wọn. Ẹ lọ wo inú ìtàn yìí tó ṣẹlẹ̀ nínú ìwé yẹn. Èyí tó ṣẹlẹ̀ láwọn àkókò yẹn òun náà fi kọ ìtàn tó wà nínú ìwé yẹn. Ọ̀kọ̀ọ̀kọ̀ ó yarí kanlẹ̀ pé òun ò ní gba Kristi láéláé, pé òun ò ní ṣe ẹ̀sìn, pé ẹ̀sìn àjèjì ni. Àwọn bàbá àtẹ̀hún ní ẹ̀sìn tí wọ́n sìn. Wọ́n kọ́kọ́ já ọmọ ẹ̀, wọ́n jágbà lọ́wọ́ ẹ̀ nítorí àwọn ẹ̀sìn. Lẹ́yìn tí wọ́n já ọmọ yẹn gbà, òun fúnra rẹ̀ tiraka, ó gbìyànjú àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Wọ́n sún débi pé ó lọ pokùnso fúnra rẹ̀ ló lọ kú. Tòró ti rí wípé tóun ò bá lọ para òun, àwọn pípù yà pa òun. Pẹ̀lú tipátipá náà ṣe mú kí a gba ẹ̀sìn tá a gbà. Ẹ má ṣì mí gbọ́. Mi sọ pé Jésù kì í ṣọmọ Ọlọ́run. Mi sọ pé ká má gbàgbọ́ nínú Kristi o. Mi dẹ̀ sọ pé ká má gba Ọlọ́run gbọ́. But èmi fẹ́ kẹ́ kó tó di pé wọ́n gbé ẹ̀sìn Kristẹni dé, kó tó introduce ẹ̀ dọ́dọ̀ tiwa. Òun ni ìran Yorùbá ti mọ ẹni tó pè ní Ọlọ́run. A ti mọ Ọlọ́run, a ti mọ Kristi, a ti mọ Ọlọ́run, a mọ ẹni tó pè ní Olódùmarè. Possibility wà gẹ́gẹ́ tí mẹ́tọ́ pè ní Kristi. Ó lè jẹ́ orúkọ láàmọ̀. Ṣé báwọn mú orúkọ wá fún wa ni? Tẹ́ ẹ bá wo gbogbo àwọn tí Yorùbá ń pọ́n tá à ń pè lórìṣà nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá wò ní ìlànà, ó ṣeé ṣe kárí nínú wọn tó jẹ́ pé òun ni Kristi tá à ń sọ yìí. Possibility wà. Wọ́n lẹ́nìkan wà tó jẹ́ pé òun ló súnmọ́ Olódùmarè jù. Ìyẹn ni Yorùbá ṣe máa ń kí kíní yẹn, mo kà nínú ìwé ní ìgbà tí mo wà ní school. Wọ́n ní ẹni ṣojú ṣe mú òrìṣà ní máa sìn. Adánibó ti rí òrìṣà ní máa sìn. Bíbélì sọ pé gbàtọ́ Ọlọ́run dá àwọn ènìyàn tó ń dá gbogbo nǹkan, Jésù wà ń bẹ̀, wọ́n jọ ṣètò ẹ̀ mẹ́. Nínú ìtàn Yorùbá dẹ̀ sọ wípé ẹni tó súnmọ́ Ọlọ́run nígbà tó Ọlọ́run dá èèyàn, òun ni òrìṣà ńlá. Ok, tá a bá ṣèwádìí dáadáa, kí ló tó bá jẹ Jésù gan lóríṣà ńlá yẹn kọ́. Ṣùgbọ́n torí pé Yorùbá ò lákọọ́lẹ̀, don't have records, gbogbo nǹkan tí Yorùbá mọ̀ pátápátá tó jẹ́ ti ìran Yorùbá
ọpọlọ là ń kó sí. ìyẹn ló fi jẹ́ pé tó bá rẹ́ni tó ń kọ́ ifá tó fẹ́ mọ̀ nípa Ọ̀rúnmìlà tó fẹ́ mọ̀ anything nípa ìran Yorùbá ọpọlọ ló máa wà kò sí nínú ìwé. that is why ṣe máa rí wọn tó jẹ́ pé wọ́n máa lo odidi 10 years nídìí ifá ẹlòmíì lo 15 years kó tó lè mọ̀ because gbogbo nǹkan tó bá fẹ́ mọ̀ nípa ifá pátá wàá mọ̀ ọ́n sọ sórí mi wàá lọ mú jáde tí wàá mọ̀ sórí mi. tó bá wá jẹ́ pé òrìṣà ńlá tá à ń pariwo táwa ń pè lóríṣà ńlá nínú àṣà Yorùbá what of tó bá jẹ́ òǹgan ni Jésù. ṣùgbọ́n nígbà kan dé wọ́n mórúkọ wá àwa ò dẹ̀ kúkú mọ̀ pé òrìṣà ńlá tiwa òun ni Jésù. ok ẹ jẹ́ ká tiẹ̀ wá fìyẹn lẹ́ẹ̀bẹ̀ wọ́n mú ẹ̀sìn wá wọ́n fi tipátipá wọ́n fi mú everybody kó gba ẹ̀sìn. ṣé ẹ rí ìdí tèmi ṣe ń sọ eléyìí fún wa ni wípé kò sí ọjọ́ náà tí àwọn òyìnbó tí wọ́n lè fún wa ní support pé kí ìran Yorùbá kó dúró. náà nígbà tí gbogbo wàhálà ìbẹ̀rẹ̀ sí ní lọ tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lọ gbọ́ nínú tẹ́ ẹ máa lísì sáwọn ìtàn lẹ́nu àwọn àgbààgbà. ní 1950 something àwọn òyìnbó pàápàá jùlọ àwọn bìrìtìkó àwọn gangan ni wọ́n ti àwọn ará bíi lẹ́yìn tí ìran Yorùbá tó fi dàbẹ́ ni pé Yorùbá ò jẹ́ anything nínú Nàìjíríà táwa nínú ẹ̀ dèbí eléyìí. the first election tí wọ́n ṣe àwọn ni wọ́n rí díẹ̀ mo ti ṣàlàyé fún yín gbogbo nǹkan tó bí tí wọ́n rí tó fi sọ pé Yorùbá people we must never allow them to be. a gbọ́dọ̀ jẹ́ kí àwọn tó kàn pè ní Yorùbá yà a gbọ́dọ̀ fi wọ́n lẹ̀. wọ́n jókòó lọ́jọ́ kan lọ́dún náà lọ́hùn-ún according to bó o tí ì bí wa gbọ́ tán everything is about history. àwọn tá à ń sọ ìjókòó wọ́n ṣèpàdé ibẹ̀ lẹ́nìkan ti sọ láàrin wọn pé ẹ wá o àwọn ẹ̀yà tí wọ́n ń pè ní Yorùbá ní orílẹ̀-èdè tuntun tá a ṣe kírẹ́ẹ̀tì a gbọ́dọ̀ lajú wa lẹ̀ ká fi wọ́n lẹ̀ o tá a bá fi wọ́n lẹ̀ wọ́n á bọ́mọ wa lọ́wọ́ o báwọn Amẹ́ríkà bí wọ́n ṣe bọ́mọ wa lọ́wọ́ o tá a bá lajú wa lẹ̀ wọ́n á bọ́mọ wa lọ́wọ́ o báwọn India bó ṣe bọ́mọ wa lọ́wọ́ o tá a bá lajú wa lẹ̀ wọ́n á bọ́mọ wa lọ́wọ́ báwọn China bó ṣe bọ́mọ wa lọ́wọ́ o. The same British, the same UK, àwọn yìí ló colonize America. Àwọn same British, àwọn ló colonize India. Àwọn ló colonize China and Hong Kong and other countries. Even Canada, àwọn ló colonize wọn. Because Canada is among the Commonwealth of Nations. Now, nígbà tó ti rí gbogbo tó ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ wá wo Amẹ́ríkà lẹ́nìí ẹ wo Amẹ́ríkà ẹ wo Indian tó bá sọ̀rọ̀ economy UK ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ Indian tó bá sọ̀rọ̀ technology UK ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ Indian tó bá sọ̀rọ̀ ìgbé population or any other thing like that, you know, scientifically wọn ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ Indian wọn ò dẹ̀ lè ká má wàá sọ̀tà Amẹ́ríkà. gbogbo eléyìí ni wọ́n rí tó fi sọ pé àwọn Yorùbá people some of them are smarter than the Indians, some of them are smarter than the Americans, so therefore we must never allow them to be free. ọ̀rọ̀ yẹn wọ́n sọ lọ́dún náà lọ́hùn-ún pé a gbọ́dọ̀ fi ìran tó ń pè ní Yorùbá yà a gbọ́dọ̀ fi mọ́lẹ̀ o. ìpàdé kan wáyé ní orílẹ̀-èdè Amẹ́ríkà bàbá kan wà ń bẹ̀ lọ́dún náà lọ́hùn-ún bàbá yẹn sọ ọ̀rọ̀ kan rí pé láti ìgbà tí òun ti máa ń rìn òun bìlíìfì pé àwọn Amẹ́ríkà tàbí India àwọn ló smart jù láyé ṣùgbọ́n nígbà tó ń pàdé àwọn ẹ̀yà Yorùbá of Nigeria
òun gbóṣùbà fún wọn. Mi ò sọ eléyìí láti pín ọmọ Yorùbá lé. Ẹ̀yin tẹ́ ẹ bá understand dáadáa ẹ sọ́dọ̀ ọmọ Yorùbá ẹ̀ mú ìpè Ọlọ́run kẹwàá ọpọlọ àdìtú yẹn ló dẹ̀ fi yà jẹ ìran Yorùbá lẹ́nu. Too much brain, too much smart. Òun ló fi yà jẹ wá lẹ́nu. Ẹ̀yin tèmi ní TikTok ẹ máa fún mi ní gift ẹjọ́ ẹ jẹ́ kí n lè meet up kíní tí mò ń wá ẹjọ́. God bless you. So now màmá yìí wá béèrè ìbéèrè lọ́wọ́ mi pé ǹjẹ́ àwọn UK tàbí Amẹ́ríkà ǹjẹ́ wọ́n lè ràn wá lọ́wọ́ ká lè gba òmìnira yìí tàbí ká kọ lẹ́tà ni tàbí ká ṣe báyìí ni? The answer is no, they will never support you. Màá sọ àwọn kankan fún yín. Number one, wọ́n ti rí yín pé tí wọ́n bá fi yín lẹ̀ tẹ́ ẹ lọ wọ́n ti lẹ́ni tá máa challenge wọn in the whole world because ẹ lọ study àwọn Amẹ́ríkà ẹ study àwọn UK wọn ò fẹ́ kẹ́nìbọ́dì challenge wọn láyé. That is what the reason tó fa wàhálà láàrin USA àti Russia di ọ̀dà àti China. USA and UK they are the same. Ìkan làwọn méjèèjì. Wọn ò fẹ́ kẹ́nìbọ́dì threat wọn. Wọn ò fẹ́ kẹ́nìbọ́dì tó wọn. Wọn ò fẹ́ kẹ́nìbọ́dì challenge wọn. In anything wọn ò fẹ́ kó tó wọn. Gbogbo báwọn dẹ̀ ṣe ń gbìyànjú tó ṣe ń gbé ọwọ́. Gbogbo ẹ̀ làwọn China náà ń kanta ẹ̀. Gbogbo ẹ̀ làwọn Russia náà ń kanta ẹ̀. Táwọn Amẹ́ríkà bá ṣe technology kan tó bá gbé jáde lẹ́ni tó super tó jẹ́ the best in the world, the next thing tí China máa ṣe ni pé China máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí. Àwọn Russia náà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí láti lè kanta eléyìí tí Amẹ́ríkà ṣe yẹn kó tí wọn kó lè super ti Amẹ́ríkà. Amẹ́ríkà ò dẹ̀ fẹ́ irú ẹ̀. Ibi tí wàhálà wa tó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Wọn ò fẹ́ anything tó máa kanta wọn. Wọn ò fẹ́ ẹnikẹ́ni tó máa jẹ́ bí tó máa contest pẹ̀lú wọn àbí compete with them. They don't want anybody to compete with them. They always want to be at the top. For the fact pé wọ́n ti mọ much nípa Yorùbá, wọ́n ti rí wa pínípíní láti káyé bàbá wó lọ́wọ́, wọ́n ti study wa, wọ́n ti mọ bí Yorùbá ṣe jẹ́. Ẹ wo orílẹ̀-èdè UK. Now, ọmọ Yorùbá kan wà ńbẹ̀. Nǹkan tí ọmọ orílẹ̀-èdè yẹn ò lè achieve successfully ọmọ Yorùbá yẹn ó achieve ẹ̀. Adébáyọ̀ Ògúnlẹ̀sì ó succeed. Wọ́n ti study Yorùbá, wọ́n ti rí pé Yorùbá they are very smart, they are very well intelligent, you know. Wọ́n ti wò wá dáadáa, wọ́n rí wá fẹ́nẹ́fẹ́nẹ́. Wọ́n dẹ̀ mọ̀ pé tá a bá fà àwọn pípù yìí lẹ̀ ọwọ́ wa ò ní ká wọn mọ́ o. Wàhálà rèé o. So therefore we must do everything in our capacity to make sure they are not free. Ìdí tí ẹ̀yin Yorùbá tí àwa Yorùbá tá a ṣe há sínú Nàìjíríà tá a há sí di ọ̀la òrè o. Tó o bá fẹ́ràn Yorùbá tó jẹ́ lótìtọ́ àtòdodo ló nífẹ̀ẹ́ ìran ọmọ Yorùbá wà á tó gbogbo program kí àwọn tí òye kan lè understand. The reason tí Yorùbá ṣe ń wá lòtá ṣe ń jẹ píríkì nínú Nàìjíríà táwa òye ò tí ì yí ọ̀pọ̀lọpọ̀ yín. Màá prove ẹ̀ fún yín. Ìwọ tó jẹ́ olówó tó wà nínú Nàìjíríà tó lẹ̀ ń kílèmù pé ojú olówó, màá prove ẹ̀ fún ẹ pé tálákà ní òtòṣì ni ẹ́. Mò ń bọ̀ mi ti délẹ̀, mò ń roko lọ́bẹ̀ ni. Wọ́n ti study yín dáadáa, wọ́n rí i pé àwọn eléyìí threat náà máa jẹ́ fún wa. The white people, common one of them, tó bá ti rí ẹ̀yin èèyàn dúdú, wọ́n máa ń rí yín bíbà tó jẹ́ pé kò sí ń tẹ́ ẹ jẹ́.
wọ́n rí yín pàtó jẹ́ pé èèyàn lásán èèyàn ṣákálá lẹ jẹ́. They can even compare you with monkey. Agbọ́rí nínú ìtàn wípé wọ́n ti mú àwọn èèyàn dúdú wọ́n ti gbé wọn sínú zoo rí nígbà tí wọn ò rí ọ̀bọ wọ́n fi èèyàn àwa ọmọ Áfíríkà wọ́n fi wá ṣe ọ̀bọ sínú zoo fún àwọn ọmọ wọn láti rí. They don't want you. Tẹ́ ẹ bá bìlíìfù pé wọ́n fẹ́ wá ràn yín lọ́wọ́ mo ń jẹ́ kó yé yín lẹ́nìí pẹ̀lú findings wa pé ògbóǹtarìgì irọ́ ni o. Now ẹ wá listen. Tó bá wá ṣeé ṣe tẹ́ bá wá ń gbọ́ fìrìfìrì yẹn torí a rí lára wọn tó ti sọ pé ogun ni kí Nàìjíríà kò pín kó ní kálukú kó ṣe tiẹ̀ a ti rí nínú wọn tó sọ. Ẹ wá gbọ́ màá wá sọ ìdí tí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń ṣe màá sọ fún yín. Tó bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè tọ́lọ́run kẹ́ pẹ̀lú nǹkan àlùmọ́nì jù láyé gbogbo orílẹ̀-èdè pátápátá ló jẹ́ pé nǹkan àlùmọ́nì òun làwọn ń wá tán fi ń sọ̀rọ̀ tán fi ń ṣagbára. Mineral resources torí pé kí ni Ọlọ́run tó dá ilé ayé ó dá gbogbo nǹkan pé sínú ẹ̀ káwa èèyàn ká lè rí lò àtẹ̀lé tó jẹ́ pé lílò tọ́lọ́run ní ká fi lò fúnra wa ọ̀tọ̀ ní bọ́lọ́run ṣe ní ká lò ó ṣùgbọ́n ọ̀tọ̀ ní ìlò táwọn ọmọ ènìyàn ń lò. Oríṣiríṣi làwọn nǹkan wọ̀nyí nínú ayé òun eléyìí tọ́lọ́run ṣètò síbẹ̀ fún wa táwọn ọmọ ènìyàn tó ti lórí ìṣòro tó ti sọ di nǹkan mìíràn wà lọ́wọ́ tó jẹ́ pé if care is not taken òun ló máa fi òpin sí ayé òun ló máa palẹ̀ ayé ó wà bẹ́ẹ̀. I'm talking of mineral resources like plutonium, like uranium. Àwọn kiri wọ̀nyí ọ̀tọ̀ ní Ọlọ́run ṣètò ẹ̀ pé ká fi ṣe ṣùgbọ́n ọ̀tọ̀ ní kan táwọn ènìyàn fi ṣe. Gbogbo kiri wọ̀nyí làwọn orílẹ̀-èdè fi ń ṣakọ. Àwọn Russia, àwọn Amẹ́ríkà, Canada, Germany, France. Kiri wọ̀nyí ni gbogbo wọn gbẹ́kẹ̀lé tínú wọn fi ń dùn pé yes. Adé nǹkan. Ṣùgbọ́n àpapọ̀ àwọn orílẹ̀-èdè tá a dárúkọ pé tí wọ́n ní kíní wọn ò ní ìlàjì ẹ̀ tó ilé tí ìran Áfíríkà tá a ní. Mo sọ fún yín rí pẹ̀lú findings. Orílẹ̀-èdè tó ní nǹkan ọrọ̀ àlùmọ́nì jù lágbàáyé is Democratic Republic of Congo. Àwọn ní the most poorest country in the world. Wọn àwọn òyìnbó ò ní jẹ́ kán gẹ̀ẹ́tì ara wọn láyé àti láìláì kójú wọn bá bá là sí nǹkan àlùmọ́nì tọ́lọ́run fi ṣodo sílẹ̀ fún wọn. They will never allow them to get themselves. Wọn ò lè gẹ̀ẹ́tì ara wọn láyé. Tó bá tẹ̀lé ni wọ́n gbìyànjú àti gẹ̀ẹ́tì ara wọn set and discover pé from UK or from America wọ́n á mọ̀ sponsor ìjà láàrin wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní bára wọn jà wọ́n á máa para wọn tó an ẹsẹ̀ tó jẹ́ pé wọn ò tún ní ríran Amẹ́ríkà wá dé wọn láwọn fẹ́ wá parí ìjà. Àwọn ló dájà yẹn lẹ o. The same thing is in Nigeria táwa nù ẹ. Ìdí tẹ́ ṣe rí pé gbogbo wa á lè gbọ́ra wáyé dọ̀la nìyẹn. Tẹ́ bá ń sọ top 10 countries in the whole Africa tó ní mineral resources jù. Democratic Republic of Congo ní #1 in Africa as well as all over the globe. Ní gbogbo àgbáyé, àwọn ló ní nǹkan ọrọ̀ àlùmọ́nì jù. Diamond lọ jantirẹrẹ, gold lọ rabidu, àwọn oríṣiríṣi òkúta lówó ńlá. You know I told you once, àwọn òkúta lówó iyebíye kan wà tó jẹ́ pé ó wọ́n burúkú ju góòlù lọ nígbà 15. Look at recently ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tí máa rí fídíò yẹn wò ní Borno mi mọ ìlú yẹn ní Borno but I know it's Borno state. Wọ́n discover Californium yẹn is 27 million per gram. Wọ́n dẹ̀ rí in large quantity ní ibẹ̀. So àwọn òyìnbó yìí ẹ lè expect kan máa ríru kí ni wọ̀nyí wọ́n mọ̀ pé tẹ́ ẹ bá tí èyí bá ó dàbí ìgbà tẹ́ ẹ bá fi
amúnimúyè tẹ́ fi múyàn ní. It happens in Libya. Libya wà lára orílẹ̀-èdè tó ní epo jù lágbàáyé. Orílẹ̀-èdè Libya. Adẹ̀gbọ́n nínú ìtàn. Ipe their former king, the former president wọn Gaddafi, ó tún orílẹ̀-èdè yẹn ṣe débi wípé tó o bá ṣègbéyàwó ó lóye dollars kan máa fún ẹ. Wọ́n fún ẹ ní mọ́tò, wọ́n fún ẹ ní dọ́là. Tó o bá ṣègbéyàwó, tó o bá ṣàtìlè jọmọ ọbẹ̀. Àwọn òyìnbó rí gbogbo eléyìí, wọ́n da ìjà kọ́bẹ̀. Fúnra àwọn ọmọ ìlú yẹn náà tó pa Gaddafi tó tó lóore wọn. Ẹ wo Sudan. Àwọn Sudan. Àwọn fúnra wọn ti ń gẹ̀ẹ́tì ara wọn bọ̀ díẹ̀díẹ̀. Ìgbà tó ní wọ́n ń gẹ̀ẹ́tì ara wọn, àwọn òyìnbó ìtìmọ̀ ìpín táwọn pípé bá gẹ̀ẹ́tì ara wọn wàhálà rèé. Ànílè rí kan láàrín kó lọ́dọ̀ wọn àníri kó mọ́. Wọ́n dá wàhálà sáàrin wọn, wọ́n kọjú sójà méjì, wọ́n kọjú wọn síra, wọ́n bẹ̀rẹ̀ sí ní jà. Ìlú yẹn ò ní sinmi bí bá ṣe ń sọ̀rọ̀ yìí. Tóyìnbó bá wá tó bá jẹ́ òun lábẹ́ bá ṣe pàdé pé afẹ́ràn yín lókè òmìnira. Mo ń sọ fún yín ìdí tán fi ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe máa kó gbogbo àlùmọ́nì wa pátá, gbogbo ọrọ̀ ajé wa pátá. California dá sọ pé wọ́n rí ní bọ̀dún yìí. Dánilójú pé kò sí nílẹ̀ Yorùbá gan. Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ibi láti ẹ̀ tí ìdérí ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti discover nílẹ̀ Yorùbá yìí. Tọ́lọ́run tẹ̀ fi ṣodo sílẹ̀ Yorùbá. Don't be surprised. Those people, wọ́n bá ti rí ẹ, wọ́n máa ń rí ẹ bí ìgbà. No, ẹ̀yin tẹ́ ẹ wà ní travel, tẹ́ ẹ wà labroad, outside ilẹ̀ Yorùbá yìí, àbí kí n sọ pé outside Nigeria. Ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ kàn tà lọ́wọ́ àwọn tẹ́ bá ti rí òyìnbó funfun tó bá kórìíra dúdú, tó bá rí yín ó máa kórìíra yín ni. Because wọn ò rí yín nígbà tó jẹ́, wọn ò rí yín nígbà tẹ́ jẹ́ anything. They will look at you as if you are nobody, as if you are just. Ẹ wo tó ṣẹlẹ̀ recently, òyìnbó yẹn inú ti ń bí, ó kàn wọnú ilé obìnrin bìnrin, ó wọnú ilé ó dẹ̀ gbé ìbọn jáde, ó dẹ̀ yìnbọn pa neighbor ẹ̀ tó jẹ́ ènìyàn dúdú bíi tiẹ̀, ènìyàn dúdú, torí pé kì í ṣe white. They did the same thing for George Floyd, bọ́n ṣe pa náà nìyẹn. Wọ́n bá ti rí dúdú, inú máa ń bí wọn ni. So therefore, ẹ̀yin èèyàn mi, tẹ́ ẹ bá gbàgbọ́ pé òyìnbó kan fẹ́ wá ràn yín lọ́wọ́ kẹ́ lè gbòmìnira bá bá ńlá ẹ̀rọ ni. Ní òmìnira ẹ wà á jà fún mi. You must do what? You must fight for your freedom. Don't expect United Kingdom or United Nations or United States of America or United France or Germany or any others. Don't expect them to come and help you. It's a great lie. Tọ́ba sàyí àlùmọ́nì ilẹ̀ yìí náà fẹ́ kó. Ẹ wo àrà táwọn China ń dá lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn tí ò mọ̀ ń fọ́ trap. Believe me, tí n bá jẹ́ one of the leaders in Africa, instead of collaborating with any foreign country, believe me, I would rather stay and be alone. South Africa now, wọ́n láwọn match pẹ̀lú àwọn country kan against America. The question is this: àwọn country tẹ́ ẹ match pẹ̀lú wọn yẹn, ṣé wọn ò ní access sí inú country yẹn? Are they not? Ṣé wọn kì í tap lára mineral resources yìí? South Africa wà lára country tó ní the highest deposit of diamond in the whole world. Káwọn fúnra ara wọn tó lajú sí kan tó rántí pé diamond wà níbẹ̀. Àwọn òyìnbó aláwọ̀ funfun ti wá bó, wọ́n ti fẹ́ wá ilé tó pọ̀ jù bẹ́ẹ̀, wọ́n ti fẹ́ wá tán. Wọ́n ti fẹ́ wá tán. Àwa náà ń bí China wá pretend bí pé àwọn fẹ́ràn wa. Wọ́n á wá àwọn ìkókò. Ẹ má jẹ́ ká tàn yín. Kò sí gbogbo ẹ̀yà tó kù lágbàáyé pátá tó rí Áfíríkà gẹ́gẹ́ bí ẹ̀yà tó dáa. Wọ́n máa ń rí ẹ̀yà Áfíríkà bí dumping ground. Ibi táwọn lè yàgbẹ́ sí, ibi táwọn lè kó tí ò dáa mọ́ sí. Wọ́n sọ̀rọ̀ recently pé wọ́n fẹ́ reduce the population of the world.
According to the total population of the people living in the world is about 8 billion people. Wọ́n wá sọ pé they have to reduce the numbers because the world is getting, the earth, let's put it that way, is getting older. Ilé ayé yìí ń gbó, ó ti ń darúgbó lọ. According to the scientists, bọ́n ṣe sọ àkókò mọ̀, wọ́n ní ilé ayé yìí is about 5 billion years. So, wọ́n ní ilé ayé yìí ti ń darúgbó lọ. So, wọ́n fẹ́ reduce the number àwọn tó ń gbé nínú ẹ̀. Their plan was to come to Africa and do, either it is true or false. Ìgbà tí wàhálà corona ṣẹlẹ̀, ṣe bá gbọ́ pé wọ́n fẹ́ fi ṣe testing ní ilẹ̀ Áfíríkà ni. Bọ́ Ọlọ́run jẹ́wọ́ bó ṣe tó fún wọn. At the end of the day, àbùkù ni wọ́n fi kàn. Gbogbo wàhálà corona wọ́n tún discover oògùn ẹ̀ ní ilẹ̀ Áfíríkà. Ewé lásán, ewé tíìmù, ewé dóngóyárò, wọ́n fi ṣe oògùn corona. Àwọn òyìnbó aláwọ̀ funfun yìí wọ́n wọ́gilé, wọ́n làwọn ò lè faramọ́, wọ́n làwọn ò gbà pé kò possible. Country tó dẹ̀ ti discover tó ti rí, wọ́n ṣe àgbo yẹn, wọ́n fi tọ́jú àwọn tó ní níbẹ̀, ara wọn dá pẹ́kẹ́. Àwọn nǹkan tí mo fẹ́ kí gbogbo wa understand rèé. Tẹ́ ẹ bá believe pé òyìnbó kan ló fẹ́ wá bá yín sọ̀rọ̀ tàbí tó fẹ́ bá yín jà tẹ́ fi máa gbòmìnira, fúnra ara yín lẹ máa jà tẹ́ máa gba òmìnira ara yín. And don't let me deceive you kí tó máa lọ. Mo máa ń sọ ọ̀rọ̀ kan, mo ní orin anthem wa, ó sọ wípé ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀, that is to tell you pé you are not in the rightful place. Imagine kó jẹ́ pé àwa Áfíríkà la gbéra kúrò lórí ilẹ̀ wa tá a lọ ń ṣe ẹrú lọ́dọ̀ àwọn tó wá jí wa ní nǹkan kó. Gbogbo nǹkan ọrọ̀ àlùmọ́nì tó ní lórí ilẹ̀ àwọn kan wá, wọ́n gba tẹ̀yìn wọ́n kó lọ. Ìwọ náà wá kúrò nínú ilé ẹ, o wá gbọ́dọ̀ wọn lọ, kó lọ bá wọn ṣiṣẹ́. Nǹkan jí lọ́dọ̀ ẹ, o tún bá wọn ṣọ́. Mùsíọ̀mù táwọn UK tí wọ́n kó gbogbo nǹkan jí, Ifẹ̀, orí olókun, ilé ajé, everything tí wọ́n jí kó ti Benin, museum tán kó sí, àwọn ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá wà ń bẹ̀ tó bá wọn ń ṣọ́, tán gbà tó jọ́lọ́pàá tó jẹ́ gáìdì tó ń ṣọ́ bẹ̀. Ẹrù ẹ̀ tán jí, ìwọ náà tún lọ bẹ̀, kò tún bá wọn ń ṣọ́. Let us wake. Ẹ jí ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin lẹ máa jà, ẹ̀yin lẹ máa fúnra yín tẹ̀ máa gbára yín. But the issue is this. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn leaders wa, because màmá yẹn á sọ̀rọ̀ at length yìí pé kí ni àwọn leaders Yorùbá wa ń wò. Ṣé ẹ rí gbogbo àwọn elite ilẹ̀ Yorùbá tẹ́ ẹ rí tí wọ́n ń ṣe bó ṣe wù wọ́n yẹn, kì í ṣe ẹ̀bi wọn. Ìdí ni wípé òye òyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pé ìtàwọn ń tọ́ látàwọn ń jẹ táwọn rò fáwọn ń jẹ, àwọn ti lówó tán. Eérú ni. Ó dàbí ẹni tó ń gbé odidi búrẹ́dì sílẹ̀ fún, tí eérú búrẹ́dì yẹn wá gbọ̀n sílẹ̀, tó wá ń kó jẹ, tó ń fi sẹ́nu. Odidi búrẹ́dì dẹ́ wà ń bì kan. Exactly bọ́rọ̀ yẹn bó ṣe rí nìyẹn. Òye wọn ni. Gbogbo àwọn elite wa, gbogbo àwọn tó lọ́pọ̀ ń pariwo pa àwọn bí Ọ̀tẹ́dọ́lá, àwọn bí Adénúgà, àwọn Alákìjà, àwọn Fọláwíyọ, àwọn Yínká Ọba, àwọn Ọ̀túndẹ̀kọ, all of them are many like that. Tí gbogbo wọn rò pé àwọn lówó yẹn, òtòṣì ní gbogbo wọn. Imagine the richest man in the world is about $245 billion rich. Wọ́n dẹ̀ sọ wípé gbogbo IGR
gbogbo GDP ilẹ̀ Yorùbá kò tó 200 billion. What a disgrace. What an embarrassment. The richest person in the world, over to 245 billion. Gbogbo ilẹ̀ Yorùbá pápátá, GDP wa kò dẹ̀ ju 200 billion. Kò tiẹ̀ tó. No, imagine. That is pé Elon Musk ó lówó ju gbogbo ilẹ̀ Yorùbá lọ. Inú yín náà dùn that you are rich. Gbogbo kẹrù mú yín. The richest person, the richest man in America is $245 billion rich. The richest person in Europe is about 240 billion rich. The richest person in Asia is about $97 billion rich. But the richest person in Africa is about 13 billion or 14 billion rich. What of Yoruba land? Ilẹ̀ tó sọ fún wàrà àti oyin. The richest man in Yoruba land is the chairman of Globacom, Adenuga. He's not worth $10 billion. Níbi pẹ̀lú ọrọ̀ ilẹ̀ tó sàn fún wàrà àti oyin téèyàn ò lè mú tán tọ́lọ́run fi sodo sílẹ̀ Yorùbá. Tí mọ bí tẹ́ ẹ ti ń bọ̀. Kódà mọ bí tẹ́ ẹ dé, débi tẹ́ ẹ ti fẹ́ mọ bí tẹ́ ẹ lọ. You are somebody in Yoruba land. You are an elite. You are wealthy. You are rich. So you believe wípé o ti rich, o ti tán náà nìyẹn. Ẹ ń fọwọ́ aago wá sẹ́yìn. Torí ẹ̀ kì í fúnra ara yìí kì í ṣe ibi tó yẹ kẹ́ ẹ wà lẹ́wà. Elon Musk kò yẹ kó lówó tó ẹ. Dangote Adenuga kò yẹ kí Elon Musk kò yẹ kó lówó tó ẹ. Kò yẹ kí Mark Zuckerberg yẹn kò yẹ kó lówó tó mi. Ìgbèkùn tó fi gbogbo wa sí ni. Imagine wọ́n wá sílẹ̀ Yorùbá, wọ́n jí ètò Ifá wa, wọ́n jí lọ. Abẹ́ ẹ̀mọ̀ pé wọ́n ní Ifá olókùn asọ̀rọ̀ dayọ̀. Ifá mọ gbogbo ẹlẹ́rìí ìpín, ó mọ gbogbo nǹkan. Ifá mọ gbogbo nǹkan, Ọ̀rúnmìlà mọ gbogbo nǹkan. Wọ́n wá wọ́n jí mọ́ yín lọ́wọ́, wọ́n sọ di Google. Kò sí nǹkan tó bá bí Google lẹ́nu agbèjáde fún ẹ. Whereas according to táwa mọ̀ títí tó ìfìdí ọ̀la, tó o bá béèrè lọ́wọ́ Ifá, ìpè Ifá kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la, Ifá sọ fún ẹ, but Google cannot tell you. Tó o bá béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà, á sọ fún ẹ tó máa ṣẹlẹ̀ lọ́la. Ṣùgbọ́n Google ò lè sọ fún ẹ. Ṣùgbọ́n kò sí tó bá béèrè lọ́wọ́ Google, á sọ. Wọ́n wá jí lọ́wọ́ ìran Yorùbá. Imagine kó jẹ́ pé àwa la ní technology tá a fi gbé tọ́pẹ̀ ní Oracle tá a fi gbé kalẹ̀. Tá a fi gbé tọ́pẹ̀ ní Google yẹn tá a fi gbé kalẹ̀. The CEO, àwọn mẹ́ta ló ṣe Google, Larry Page. The CEO of Google as of today, Larry Page ń fúnra rẹ̀, is about $100 billion rich. Larry Page. Everything that belongs to you, one day, and you are just jubilating, enjoy. Yes, you are rich. You are not rich, my brother, my daddy. You are poor. You are so much. You are wretched. Ṣé báwa ò ní kankan tí ẹ gbà báyìí? But ẹ̀yin àwa ò ní àdẹ̀ṣe camouflage pretend. Ẹ̀yin ò ní ẹ̀dẹ̀ pretend nígbà tẹ̀ ní. Kò yẹ kí Elon Musk lówó jù ní. Warren Buffett kò yẹ kó lówó tó ẹ̀. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá with your brain. Shoot you motors with brain. Ọlọ́run fi kẹ́ gbogbo yín. I will continue to say this. Wípé you were supposed to be the light to the whole world. Adam yẹn ló sọ,
ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Mo repeat ẹ̀ mo sọ fún yín, the reason Africa fi ń ṣe mánamànà, Africa fi ń ṣe ségesège, Africa ò bí wà stable as of today, it is because of their light tó wà nínú ìgbèkùn, and that light is Yoruba people, is you and me. Ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ yẹn òun ni ìwọ Adénúgà, òun ni ìwọ Alákìjà, òun ni ìwọ Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, òun ni ìwọ Káyọ̀dé Àjàó Adékọ́lá, òun ni ìwọ Ìbíyẹmí Ọláìtàn, òun ni ìwọ Akínlóyè Adégòkè, òun ni ìwọ Adéyẹmọ Ayọ̀mídé, òun ni ìwọ Àròjinlẹ̀ Olú. That is the light. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Tí Yorùbá ò bá jáde kúrò nínú ìgbèkùn Nàìjíríà, ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, kò sí ọjọ́ tí Áfíríkà lè gẹ̀ẹ́tì ara wọn àbẹ̀tẹ̀ pẹ̀lú. Africa can never get it right except tí Yorùbá bá dúró as an independent nation. Lọ́jọ́ tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, ọjọ́ yẹn ni eré tètè bẹ̀rẹ̀, ọjọ́ yẹn ni ìrìnàjò bẹ̀rẹ̀. You now discover many countries in Africa wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lé Yorùbá léré. Ẹ wo kọ́ńtù yìí kẹ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá, ẹ wo tí wọ́n gbé ṣe, ẹ wo àrà tí wọ́n dá, ẹ jẹ́ káwa náà ṣe irú ẹ̀. Like joke, Africa will lead and rule the world. Africa is coming to rule the world. Mo lè guarantee yín ni, ìjẹ́ mi mọ̀ náà. Thank you, Àròjinlẹ̀. Thank you, God bless you. Ó dá mi lójú bí ọ̀ṣẹ́ ni. Nígbà tí Áfíríkà tán bá ń ṣe mánamànà tí wọn ò gẹ́tì ara wọn, you are rich, Ọlọ́run kẹ́ olówó ní gbogbo ẹ̀. Ẹni tí ò lówó tó ẹ, a wá sórí ilẹ̀ ẹ, á jí nǹkan àlùmọ́nì ẹ, á kó lọ, á wá padà wá tún wá lóhùn tó fẹ́ fún ẹ lówó, fẹ́ bùn ẹ lówó. Má ṣe láyé yìí. Imagine kán wá sí ilẹ̀ Nàìjíríà, kán kó epo wa lọ. Wọ́n kó epo wa, wọ́n kó lọ. Wọ́n refine ẹ̀, wọ́n wá mú product kan wọ́n dá padà wá fún wa, wọ́n làwọn fún wa. Báwọn ràn wá lọ́wọ́, wọ́n láwọn ṣe USAID, wọ́n láwọn ṣe UNICEF, àwọn ṣe tọ̀hún. Ìwọ tí Ọlọ́run kẹ́ ní gbogbo ọ̀nà. Àwa yẹn la wá dẹni tí wọ́n fẹ́ máa fi nǹkan tọrẹ fún. Àwa tó yẹ ká máa fún wọn. Ẹ̀yin leaders, ẹ sọjí ìwé ìgbẹ́ wa. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Áfíríkà, ẹ sọjí. If you love Yorùbá truly, ẹ sọjí. Tẹ́ ẹ bá sọjí, tẹ́ ẹ bá jí, mo bẹ̀ Ọlọ́run kí ògo Yorùbá kó má ṣe bẹ́ẹ̀, kó má di ohun tí a di gbàgbé. Kì í ṣe pé ẹ̀yà Yorùbá, ẹ̀yà Ọlọ́run nífẹ̀ẹ́ jù ní gbogbo àgbáyé ni. Ó gba ẹnu mi láti sọ. Ẹ̀yà Ọlọ́run nífẹ̀ẹ́ jù ni, ṣùgbọ́n òye ò yí ọ̀pọ̀lọpọ̀ nínú wa. Àmọ́ bí tá a ti ń bọ̀, àmọ́ bí tá a dé, àwa mọ̀ bí gan tá a ń lọ. Ẹ̀yin yúùtù bíi tèmi ẹ jí ọpọlọ yín lẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ bá mi pín program, ẹ jẹ́ káwọn èèyàn wò ó. Tó bá make sense, tó bá make sense lọ́dọ̀ yín, share it and let people watch it. Ẹ fi ṣe ìrànlọ́wọ́ fún wọn, ẹ pín fún wọn kó wò ó. Ẹni tí ò bá ní data, ẹ ràn lọ́wọ́ pẹ̀lú data, ẹ jẹ́ kó wò ó. Kí ọpọlọ àwọn ọmọ Yorùbá kó ṣe kí ni, kó sọjí. That will be all for today, and I want to appreciate you all. Pé ẹ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Àròjinlẹ̀ ó ti bá mi pín. God bless you. I appreciate you, my daddy. God will continue to guide you. God will continue to bless you. Ọmọlúkà ni mò ń jẹ́ o. Ẹ ṣe. Ẹ̀yin tí a bá fẹ́ bá Ọmọlúkà sọ̀rọ̀, the number is 070 4609 2484
nọ́mbà tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ nìyẹn ẹ lè fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú data kò sí tó burú bẹ̀ ẹ ṣáà ti mẹ́sẹ̀gì wa pé I want to assist you with data àfún yín ní nọ́mbà tẹ́ máa ṣe data wọn sí God will continue to bless you gbọ́dọ̀ ìjọwọ́ lẹ fẹ́ fún wa ní àádùpẹ́ lọ́wọ́ yín kí iṣẹ́ yìí kó lè ṣe kíni kó lè máa tẹ̀síwájú àwa ń sọ fún yín ní continuous assignment ló wà lọ́wọ́ wa we will not stop a máa pariwo a máa kéde títí táwọn tó yẹ kó gbọ́ tí wọ́n á fi gbọ́ ni Yorùbá gbọ́dọ̀ bọ́ a gbọ́dọ̀ jáde kúrò nínú Nàìjíríà kúrò nínú ìgbèkùn we must fight it ourselves fúnra wa la máa jà ẹnikẹ́ni ò lè bá wa jà àwa la máa jà ìmọ̀ wa dẹ̀ gbọ́dọ̀ ṣọ̀kan àní sinmi a máa fi gbà God will bless you thank you ẹ̀yin tèmi ó yàbẹ̀ sí ní kọ́ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá àwọn ti TikTok wọn ò tiẹ̀ fún wa ní gift kankan lẹ́nu thank you my brother call the number okay the number 070-46-09-2484 again 070-46-09-2484 that is the number preferably WhatsApp ibẹ̀ ní kẹ́sì bá mi sọ̀rọ̀ tẹ́ bá pè direct mo lè má gbé but WhatsApp ẹ pé ọwọ́ kan ni máa pam mo ti pick ẹ ẹ ṣé mo dúpẹ́ ó yá bẹ̀ sí ní kọ́ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀ ó yá kó o dẹ̀ rí pé òpin kò ní bàjẹ́ fún gbogbo yín ẹ ṣeun ó yá. Ó yá ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá kọ́ tiẹ̀.